Yorùbá ní ẹ ti gbàbọ̀dè fáwọn ẹ má bínú on the spot mo fẹ́ fi ń sí. Wọ́n ní Ìgbòho ti gbàbọ̀dè fún gbogbo ọmọ Yorùbá pátá látòkè délẹ̀ pé nítorí pé kí ni èyí tí ẹ fẹ́ jẹ lọ́dọ̀ federal government ẹ bá sọ fún gbogbo àwọn aráalé ṣé tòótọ́ ni olóyè dókítà Sunday Igboho tó wà láì pẹ̀lú mi kò mọ̀ pé mo fẹ́ pé òun mo fẹ́ fi on the spot tó dà bí akájọ mọ̀ pé bí eré lajọ́ ń ṣe bí eré ni Koiki ṣe bí ará ni Koiki ń pa olóyè ló wà lórí láì pẹ̀lú mi báyìí gbogbo ọmọ Yorùbá ń gbọ́ yín. tó bá jẹ́ pé irọ́ ni mò ń pa ìrísẹ̀ bí ara mi tàbí ká kí ni mo wá ń ṣe kí ni mo ń ṣe wàhálà kí ni mo sọ́fà kí ni mo fẹ́ ra mi sọ́fà tí n bá gba kọ́kọ́ lọ fẹ́ra gómìnà kọ́lọ́ tọrọ bíbí láyé Yorùbá ní sàmú gbé lọ́wọ́ ló gbé bàkẹ́rẹ́ gbẹ́nu bá rẹ̀ gbàbọ̀dé fún Yorùbá ilé òun. àṣẹ bẹ́ẹ̀ lọ. ẹ ṣe gan bàbá ní dáa fún bàbá yín ẹrù bá ń ṣeré mad people all over the place Ìgbòho lẹ́yìn fẹ́ máa fi ta yín ta lẹ́yìn ta ni bàbá yín ni mo sọ Ìgbòho lẹ́yìn fẹ́ máa fi ta yín ta lẹ́yìn ẹ tó bẹ́ẹ̀ ẹ kéré sí nọ́mbà ni.